Jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí Ọlọ́run. Jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí Ọlọ́run. Àtúbọ̀tán mi nílé dúníyà. Jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí Ọlọ́run. Dára jù òwúrọ̀ lọ́ra sí Ọlọ́run. Jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí Ọlọ́run. Àtúbọ̀tán mi nílé dúníyà. Jẹ́ ó dára. Rahmanir-Rahim. Allah. Laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi. ولكن البر ولكن البر من آمن بالله وباليوم الآخر. من آمن بالله واليوم الآخر. ولكن البر من آمن بالله وباليوم الآخر. ولكن البر من آمن بالله واليوم الآخر. adúpẹ́ fọlọ́run jàmọ́ ọmọ tiẹ̀ èmi náà ọmọ tèmi ṣùgbọ́n àlùsí àdúrà kan bẹ olùsí àdúrà táwọn Yorùbá máa ń ṣe wọn lọ́wọ́ yìí kó kásẹ̀ èrè mọ́ni lọ́wọ́ kí ló ń ṣe lọ́wọ́ nísì. ǹgbọ́n ọba ń ṣe náà ní kó bọ̀ lẹ́nu ẹ̀ ẹ̀wọ̀n àdúrà tí ò ní gbà àwọn afáà náà sì máa múra sí kankan olùwò yìí kó kásẹ̀ èrè máa lọ́wọ́ ẹ̀wọ̀n ló ń ṣe lọ́wọ́. ǹgbọ́n ọba ń ṣe lọ́wọ́ náà ní kó bọ̀ lẹ́nu ẹ̀ àlùsí àdúrà ni bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tó ọba ń sàmí ohun ọ̀ ló ń sàmí. ọba tó ní wá ó ti gbọ́rọ̀ kalẹ̀ ó ti gbófin kalẹ̀ yóò ṣe wá dọ̀rọ̀ àṣẹ máa ṣàdúrà pé ọlọ́njẹ kú ọkà sí ẹ̀rọ mẹ́rin lọ́wọ́. ọba gbogbo sẹ́tà ń bá ń ṣe kọ́ ká máa lọ́wọ́ iṣẹ́ tó ń ṣàkóso ń bá ń ṣe kọ́ máa ká máa lọ́wọ́ èyí tèmi ń bá ń ṣe kọ́ ká máa mi lọ́wọ́ èyí tẹ́ ẹ̀ mà mímà yìí ni kíkú ọ bá mi lẹ́nu ẹ̀. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. àìdọ́lọ́ọ̀mà àìmọ̀ ọlọ́run àìfẹ̀mí ti ọlọ́run àìgbẹ́kẹ̀lé ọlọ́run àtàìdọ́lọ́ọ̀mà kó lọ́sẹ̀ dá wa lọ́mọ ẹ̀sẹ̀ máa ṣàdúrà pé ọlọ́run jẹ́ kó kásẹ̀ ìlú máa lọ́wọ́ ikú ṣe lè kásẹ̀ ìlú máa lọ́wọ́ ètò ìṣẹ̀lẹ̀ náà yìí gbogbo wa ni ká wí ntí mo wí yẹn ntí mò ń ṣe lọ́wọ́ ìyẹn kọ́ lọ́ọ́ jẹ́ kó ká mi mẹ́nu ẹ̀. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ọlọ́run ti fò fi ẹ̀ lélẹ̀ pé mọ̀ ní amẹ́nà sọ́ọ̀rọ̀ afọlínẹ́fsì ẹni ó bá ti ṣiṣẹ́ rẹ̀ ó ṣe fún ìyá rẹ̀ òun ló ní nkẹ́ ẹnìkan kò ní bá pín bẹ̀. ومن أساء فعليها ẹni ó bá sì ṣàìdá òun ló ní nǹkan rẹ̀ o. وما ربك بظلام للعبيد. ọlọ́run wà sáájú ẹ̀dá Muhammad. وما ربك بظلام للعبيد. ọlọ́run ní èmi ọlọ́run wọn lábò sí ṣe fún yín iná yóò kún bá àlìjánnà náà yóò kún bá ولو شئنا لأتينا
كل نفس هداها ولكن حق القول مني ولكن حق القول مني. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí wò ọlọ́run fúnra ara rẹ̀ náà ló sọ fún ànábì wa Muhammad ọlọ́run ní láwọ́ sí iná ولو شئنا ọlọ́run ní bọ́bá wà wá ọlọ́run ولو شئنا ọlọ́run nìkan ló tó péré láwa ولو شئنا bàbá má péré rẹ̀ láwa má bọ́ ọba ń sọ̀rọ̀ ولو شئنا torí bọ́ ọba kú ọ̀sẹ̀ kù mọ́ ò ti lọ ولو شئنا ọlọ́run nìkan ló tó bẹ̀ ó ní bọ́bá wà wá ọlọ́run لأتينا كل نفس هداها. ọlọ́run ní gbogbo yín làbá fi sójú ọ̀nà tó jẹ́ pé ọ̀nà àtàrí mi ọlọ́run tó fi bójú rẹ̀ mi pàdé ní gbogbo yín ìbá wà. لأتينا كل نفس هداها. ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀. ولكن حق القول مني. ọlọ́run ní mo ṣe bẹ́ẹ̀ ولكن حق القول مني. ولكن حق القول مني. ọlọ́run ní tí ò jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé mo ti parí ọ̀rọ̀. mo parí ọ̀rọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ti lọ ayé bẹ́ẹ̀ ti kúrò ńbẹ̀ ọlọ́run ní mo ti parí ẹ̀. ولكن حق القول مني. ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ èmi ọlọ́run ló wà mo sì ti parí ẹ̀. لأملأن جهنم. nígbà tí mo dá iná wá bẹ́mi ọlọ́run ọba ó bi mí léèrè pé ìwọ ọlọ́run pàtó dáhùn báyìí tó wọ́n máa jò lásán ni òun ò ní ní nǹkan kan nínú tó wọ́n máa jẹ ni ọlọ́run ní mo fi láyà balẹ̀. àlìjẹ́nà wá bá mi ó ní wọ ọlọ́run ọba bí mo bá dá gbìnìkì báyìí tí gbogbo nǹkan ń ṣe yàrá báyìí tí gbogbo ẹ̀ tutù rìnrìn báyìí tí wọ́n máa dá tutù fún ara mi ni mo ní láwọn nǹkan tí wọ́n máa fara gba àwọn ìgbádùn wọ̀nyí ọlọ́run ní fara rẹ̀ balẹ̀. ولكن حق القول مني. ọlọ́run ní mo ti parí ọ̀rọ̀ ولكن حق القول مني. لكن حق القول مني. ولكن حق القول مني. ọlọ́run ní gbólóhùn èmi ọlọ́run ọba mo ti parí ọ̀rọ̀ lórí ẹ̀ kí wàá ní ìparí ọ̀rọ̀ ọ̀hún náà. لأملأن جهنم من الجنة والناس أجمعين. ọlọ́run láti ohun tí mo parí náà ni pé iná kù fọ́ọ̀mù èèyàn àtàlìjẹ̀nú àlìjẹ̀nú ó sì kú fọ́ọ̀mù èèyàn àtàlìjẹ̀nú mo ti parí ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n láàrin wa bínísì ta ló lè fọwọ́ sọ̀yà pọ̀ mọ́ àlìjẹ̀nú lórí. iṣẹ́ àlìjẹ̀nú wo là ń ṣe iṣẹ́ tẹ́lómi ti ń ṣe inú ti dá irọ́ ni irọ́ jíjí tí ó jẹ́ ayé báyìí tí ó máa ṣiṣẹ́ báyìí ṣe ẹ̀rọ ní í ṣe yóò sì máa parọ́ yẹn lọ tí olówó sì máa ṣàjọ ọ̀rọ̀ ìjọba ọkàṣẹ́ ìrìbọ nìlọ́wọ́. ọlọ́run ní yóò kó لأملأن جهنم àti èèyàn àtàlìjẹ̀nú ni wọ́n fi kún inú من náà wọ́n ti kún àìdẹ́gbà. الجنة والناس أجمعين. لأملأن جهنم أجمعين. Ibrahim رضي الله تعالى عنه. ọmọ Àdìámà رضي الله تعالى عنه. Ibrahim ó ní Àdìámà bí ọmọ àlùbáríkà ni ìtàn pọ̀ lórí ẹ̀. Ibrahim ọmọ Àdìámà ló jókòó ọmọ mọ́sálásí ńlọ́kan lọ́wọ́ ń sunkún pé ọkà àyà bíbí àyà yìí kí ló wá bẹ̀rẹ̀ kú èyí ti jẹ́ wọ́n wá yọjú mọ́sálásí wọn ní kí n sunkún èyí ti jẹ́ kí ni pa ọ lẹ́kún tó báyìí. kí ni pa ọ lẹ́kún báwo yẹn ṣe ń dé ní ẹ̀ ń wọlé bó bá fi hàn bá ti bí léèrè pé kí ló ń fẹ́ kú ó tó ń sunkún sí náà. ولو شئنا لأتينا كل نفس هداها
القول مني يا سلام. ولكن حق القول مني. wọ́n á ní bàbá ilẹ̀ ó ní tí mo sọ kó sí ẹ gbọ́ ẹ̀yin ò rí bẹ́ẹ̀ bá gbọ́ ẹ mà pé kan la ni bẹ́ẹ̀ bá gbọ́ ẹ mà pé mà ni. nǹkan pàmílẹ́kùn ó yẹ ìsàlàyé ẹ̀ fún iye nǹkan mẹ́rin ló ń dẹ̀ ní ìmí láàmú tó sì ń pàmílẹ́kùn bẹ́ẹ̀ rẹ̀ níjú bẹ́ẹ̀ lọ wò lè dákẹ́ ẹ kú. ولو شئنا. Al-Qur'ani ni mo kà dá àyè yìí ti sọ pé láwọn sí iná. لأتينا كل نفس هداها. Yẹsẹ̀rẹ̀ ولكن حق القول مني. Allahu Akbar. ولكن حق القول مني. ọwọ́ nìkan mẹ́rin ní ń bà wọn lẹ́rù ló sì ń pa wọn lẹ́kùn. وقال إني مشغول بأربعة أشياء. wọ́n láwọn nǹkan mẹ́rin ó dẹ̀mí mi láàmú mo sì lè yanjú ọ̀rọ̀ ara mi lé kò sì sí yanjú àfọlọ́ọ̀ nìkan. àkọ́kọ́ mẹ́. أولها أني تفكرت حين أخذ الله بني آدم وقال هؤلاء إلى الجنة فلا أبالي وهؤلاء إلى النار فلا أبالي. Ibrahim ọmọ àdìyàmà ó ní tó kọ́kọ́ jẹ́ bànújẹ́ mi òun ni pé mo rántí nǹkan kan gbà tá lóun ti ń sọ̀rọ̀ inú Al-Qur'ani tá àti ìwáyé rárá tí kádàrá pé àwáyé ti wà lórí wa níjọ́ náà Ọlọ́run nígbà tó ń kó gbogbo wa jọ òun pín wa sí méjì níjọ́ náà ẹ̀yin tẹ́ wá bí o ẹ máa lọ àlìjẹ́nà gbogbo olú sẹ́tọ̀rù kẹ́ ẹ ṣe ẹ sá máa la àlìjẹ́nà ọ̀kẹ́ ní Ọlọ́run ẹ máa la àlìjẹ́ òkú tẹ́ ẹ bá ṣe ẹ̀yin tẹ́ wá bí ẹ máa lọ náà gbogbo sẹ́tí bá wù kẹ́ ẹ ṣe wọ́n fẹ́ mọ̀. فلم أدري. nígbà tó rọ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lónìí tọ́lọ̀ níbo ti ṣẹṣẹ nípìnlẹ̀ ọjọ́ nìyí apá abo ni mo wà n ò mọ̀ sápá àwọn tó ní wọn máa la àlìjẹ́nà ni pé wọ́n ṣiṣẹ́ rẹ wọ́n ṣiṣẹ́ ìbúrú gbogbo tí bá wù wọ́n ṣe wọ́n máa la sápá abẹ́ mọ wà ní àbápá àwọn tó ní wọn máa lọ ná lẹ́ẹ̀kejì ń kọ́. وثانيها أني تفكرت حين قضى الله بخلقه في ما شاء الله. أمه. ما شاء الله. فيقول الملك الموكل بي يا ربي الله. شقي أم سعيد. Ibrahim ọba àdìyàmà ó ní Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa nígbà tó bá kó ìṣẹ̀dá wa jọ sínú ìyá wa tán tí àtọ̀ di ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ di bá sí ẹran tí bá sí ẹran di eegun tọ́lọ́run tó wá mẹ́ran tó fi gbé eegun lára tó wá ń kádàrá pé eléyìí àti sọ́dẹ̀ èèyàn yóò lọ sáyé Ọlọ́run ti yan màlẹ́kà kan ti ọmọ nínú ìyá ẹ̀ nígbà náà bọ́ba ti wá parí ẹ̀ débẹ̀ yẹn màlẹ́kà ti wá bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ ìwọ Ọlọ́run ọ̀parí ọ̀rọ̀ eléyìí ibi tí ó gbé dàgbà tí ó fi lọ ayé nìyí ńgbà ó ti parí rẹ̀ ọmọ tó parí ọ̀rọ̀ lórí rẹ̀ yìí olórí rẹ̀ ni ọmọ jẹ́ ni àbó lórí ìburú. Ó di mélòó? Tọ́ ẹlẹ́ẹ̀kẹta. وثالثها Ọlẹ́lẹ́ẹ̀kẹta ń bẹ̀. أني تفكرت حين ينزل ملك الموت لقبض روحي Allah. فيقول للكفر. Tó wá dijọ́ tí àṣàrẹ́ ìlú bá dé. Tó bá ṣe tán tí ó gbẹ̀mí mi. Yóò béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ẹrú rẹ̀ ọmọ ẹrú rẹ̀ àsìkò rẹ̀ tó. مع أهل الكفر. Ńgbà tó ti wá di pé yóò dẹni àpá tí wọ́n gbé sàárè ní ìsìn kí n tó wá náwó sẹ́mi ẹ̀ kí n gba ẹ̀mí ẹ̀ níta láàfíà tó máa àlìjẹ́nà ni àbí ń gbá nígbà tó máa ná. فلم أدري كيف يخرج الجواب لي. Ibrahim ọmọ àdìyàmọ ó ní wọn mọ bí Ọlọ́run ó fi fèsì wọn méjì ó fèsì lé lórí bóyá gbàǹtọ́mọ náà ni gbàǹtọ́mọ àlìjẹ́nà ni wọn méjì ó fèsì ń dọ́nà. ولأتينا كل نفس هداها.
Allah. ولكن حق القول مني ولكن حق القول مني. àtúbọ̀tẹ́lẹ̀ rí yẹn o ibi àti bẹ̀rẹ̀ wọn fúnra wa la bẹ̀rẹ̀ bá a bá bẹ̀rẹ̀ kí ni ó parí ọ̀rọ̀ wa ìmọ̀lọ́lọ́ wọn dáhùn sí èsì wo ni màlẹ́ka béèrè lọ́wọ́ ọlọ́run ibo ni kí wọ́n lè sì tọ́lọ̀ wọn fọ̀ kò yí ẹnì kọ̀ọ̀kan wa. ورابعها ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. أني تفكرت في قوله تعالى الله أكبر. فريق في الجنة وفريق في السعير. ẹlẹ́kùn ikú ọkọ̀ ló ń tóbi jàmá. ọmọ àdè Ibrahim ọmọ onígbọ̀ ọlọ́run sọ pé فريق في الجنة وفريق في السعير وفريق في السعير. wọ́n ní bàbá àdójọ́ àìkí àmàtọ́rọ̀ bá kó bu akú láyé tá a dé gbangba àdájọ́ ọlọ́run tí gbogbo wa dúró tá à ń retí tọ́lá máa retí ńjọ́ náà ni kálukú ti dúró ọmọ òní yé bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá ọlọ́rọ̀ tí ó sọ fún mama ẹnìkan ọ̀gbọ́n jẹ nìkan lọ gbogbo apáta á dúró ẹ̀wúrọ̀ abálọ̀ mọ́kà ọba mọ́kà ni o ìjòyè mọ́kà ni o ìmáàmù mọ́kà ni o gbogbo oníkàlùkù fún aṣọ kan náà lájọ wà gbogbo wa pátá bá a ti wá rí níwájú ọlọ́run àwọn kan ó dìde ní dìde ẹlẹ́dẹ̀ àwọn kan ó dìde ní òòrùn ọmọlúwàbí wọn tá a tún máa wọ òòrùn wọn báyìí àwọn kan ó dìde kó o sì dìde ní dìde pé gbogbo ohun tí ń bẹ lára wọn ò ní gbọdọ̀ fà kàyà. gbogbo ọba wa dúró tá a wá ń retí kí la fẹ́ gbà tá a ń retí kí lọ́lọ́run fẹ́ sọ gbólóhùn náà wà wá láti sáàtì ọ̀la. فريق في الجنة وفريق في السعير. gbólóhùn wà wá láti sáàtì ọ̀la pé èyí tẹ wà ń bí فريق في الجنة èyí tẹ wà ń bí ẹ máa lọ ìdáná. فريق في الجنة ọlọ́run dàwọ̀ sí méjì ní lẹ́sẹ̀kẹsẹ̀. وفريق في الجنة وفريق في السعير. ìbúrọ̀mù ọmọ ìyá máa wá ní ńjọ́ náà tọ́lọ̀ wọn bá dá wa méjì bẹ́ẹ̀ ńwọ̀n bí wọ́n wà apá àbọ̀ ni wọ́n dúró sí tí wọ́n bá fi gbogbo ẹ̀yìn tẹ̀ wá ń bí ẹ máa la àjẹ tí wọ́n ń bẹ lára wọn tí apá àbí mo dúró sí ni tọ́wọ́ tó gbọ́n àtọ́wà ń bí ẹ máa lọ ọ́nà sápá àbí mo dúró sí wọn mọ bí wọ́n dúró sí ńjọ́ náà. فإن ختام الأمر عنك مغيب. ọlọ́mọdé tí ó parí ọ̀rọ̀ sí kò sẹ́ni kankan náà ọtọ́mọdé a fẹ́ parí ọ̀rọ̀ wá sí. فإن ختام الأمر عنك مغيب. ومن ليس ذا ومن ومن ليس ذا خسر يخاف من المكر. وإياك والأمان وإياك Tani ọ̀hún ọ̀ṣọ́ra rẹ̀ ọ̀kí ló ń ṣe irú wo ló kí bọ́lọ̀ ń gbà? Irú wo ló kí bọ́lọ̀ ń gbà? Ìyáka. Níbo ló jọra rẹ lójú dé? Ìyáka. Àwọn àbàwọn èèyàn jó yẹn ṣe bàbá àdínì, ìyá àdínì, sẹ́ríkì àdínì, òṣùpá àdínì, àti ìrẹ́nìkan kó dùn òun lú ẹtí ń jẹ́. وإياك والأمان ولو بكت أترابا بكل فضل. Ntọ́ ìṣe lọ́wọ́ lónìí.
ní ọ̀mà bí lọ́sẹ̀ ọlọ́run ló ń dá wọn nǹkan márùn kan òun òfin máa ná Muhammad òun òfin bẹ́ẹ̀ nìkan kẹ́lú ẹ̀dá tó ń dá nǹkan márùn ni òun mú gbogbo ẹ̀ sọ́dọ̀ ilmu sáà. Inna Allaha indahu ilmu sáà. Alákọ̀ọ́kọ́ ni وينزل الغيظ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. Ọlọ́run láwọn nǹkan márùn-ún mọ́ dá wọn òfin mẹ́rin kankan mo fi máa ná Muhammad. Inna Allaha indahu ilmu sáà. Ọlọ́run lọ́jọ́ àlèkí á máa àfi mẹ́rin kankan. Indahu ilmu sáà. Òjijì lẹ já sí ayé òjijì náà lẹ já sọ́dọ̀ òbí ọlọ́run lálẹ́ kìí àná. Inna Allaha indahu ilmu sáàtì. Ọlọ́run ní àsìkò ọjọ́ àlèkí á máa mọ òbí mẹ́rin kankan èmi mo mú kọ́kọ́rọ́ nǹkan mi lọ́wọ́. Wa yunazzilu al-ghayza. Òjò súyọ́ ọ̀rọ̀ ni kọ̀ọ̀rọ̀ ni ọlọ́run lémi ọlọ́run ọba ẹ̀hún òbí mẹ́rin kan. Wa ya'lamu ma fil arham. Kí ni ń bẹ nípò aboyún ọlọ́run ní mo òbí mẹ́rin kankan èmi mọ̀ màá. Wa ma tadri nafsun madha taksibu gadan. Ntẹ́ ń ṣe lọ́wọ́ lónìí lẹ̀ máa o ntẹ́ padà ṣe lọ́la ẹ̀ máa o. Wa ma tadri nafsun ba'ayyi ardin tamut. Abíni ní Ìjẹ̀bú lámà, abíni lẹ́kọ̀ọ́ lámà, abíni ńbàdàn lámà, abíni lọ́sọ̀gbọ̀ lámà, abíni láwọn gbogbo onítòwò ti bí ọ ti màlúù ẹni ó bí ọ níbi tó kù sí o lè sọ ni. Wa ma tadri nafsun ba'ayyi ardin tamut. Ọlọ́run ló ń dá nǹkan márùn-ún ọmọ òfin mẹ́rin kankan ọwọ́ ayọ̀ǹda méjì. Allah. Ó yọ̀ǹda méjì fún wa mẹ́. Ó ní ká mọ méjì mẹ́. Inna Allaha indahu ilmu sáà. Ọlọ́run ló ń wọjọ́ àrùkí àmà ẹnìkan kan ọ̀mọ́. Àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí ẹni tí ó parí rẹ̀ òdìkan mọ̀. Ẹni tí ò ní parí ẹ̀ ẹlòmíì lè gbé ń dọ̀ tún àwẹ̀ mọ́tò tún wọ̀ ìṣẹ̀lẹ̀ rà ni mo fẹ́ gbé lọ yìí dì. Tó bá di jọ́nà mọ́tò ọ̀hún ni wọ́n yìí gbó kú ẹ̀. Inna Allaha indahu ilmu sáà. Ọlọ́run ni mo mú yẹn dání èmi ni mo mọjọ́ àrùkí àmà. Wa yunazzilu al-ghayza. Òjò tó ń súyọ́ ọ̀rọ̀ ni kọ̀ọ̀rọ̀ ni ọlọ́run ni mo fi yẹn lẹ̀ fún yín ẹ wádìí kẹ́ ẹ mọ̀. Wa yunazzilu al-ghayza. Àwọn wẹ́dà rídà tí a bá sọ́ọ̀dì bí wẹ́dà ṣe rí ni a bá sọ fún yín pé ní eré Àjẹ̀bú Òde òjò ọ̀rọ̀ lọ́la yóò sì gba iye àwà báyìí pẹ̀lú ògùn ọlọ́gbọ́n bá dẹ̀ báyọ̀ ọ̀rọ̀ yóò sì gba iye àwà yìí wọ́n rí yìí àti rí yìí ọlọ́run ni mo fi yẹn lẹ̀ sọ́lọ̀ lórí kúdẹ́rà olóṣì ní ìrádà ọwọ́ agbé ìrádà ètí òní lẹ́sẹ̀ ńlẹ̀ ní fi fún wa olórí kúdẹ́rà agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ìrádà kágbèrò nǹkan kó ṣeé ṣe ọwọ́ àfisọ́dọ̀ ara rẹ̀. Wa yunazzilu al-ghayza. Máa gbèrò ẹni wọ́n sìnkú ẹ̀ lọ́sẹ̀ tí wọ́n yóò sì máa ẹnu tí ọmọ àtọ yóò máa ẹ máa rí pé ìmọ̀ràn ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ní ọmọ àdá pẹ̀lú àbábá yìí ọdún mẹ́wàá ní ìsìn ìgbìlẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yẹn yọ owó ìpín yóò ti wá di nǹkan. Ohun tí ń wí bẹ́ẹ̀ sì ni kò ní lọ́sẹ̀ kan láyé. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tọ́lọ́ ń fi ilẹ̀ fún wa. Wọ́n yà á lọ́wọ́ máa ń bá. ويعلم ما في الأرحام. Ìtì ń bẹ nípa
aboyún ọlọ́run lé mi mọ́ mọ́ ọlọ́run ni mo wá gbé lé mi lọ́wọ́ bóbìnrin bá lóyún tí bá ń gbé kiri kan gún lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ kiri kan ní ẹ lọ́kọ́ lọ ṣe scan wọ́n bá sì débi ẹ́ńjìn yóò tọ́ ọmọ náà jáde yóò rí bọ́ bá tẹ̀ tẹ́ ni bọ́ bá kọrí òkè ni bọ́ bá kọrí ilẹ̀ ni bọ́ bá na apá ni bọ́ bá na sẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí mbẹ́ wọ́n jẹ́ bèjì wọ́n rí wọ́n jẹ́ bẹ̀ta wọ́n rí wọ́n jẹ́ bẹ̀rin wọ́n rí wọ́n jẹ́ bàrún wọ́n rí. wọ́n yà á lẹ́wọ̀n máa fi lẹ̀ àrọ̀ ha ní. ìyá mo máa fi ara á. wọ́n yà á lẹ́wọ̀n máa fi lẹ̀ àrọ̀ ha. ṣùgbọ́n ibi táwọn ń lọ náà ń kọ́. وما تدري نفس ماذا تكسب غدا àtúbọ̀tán. وما تدري نفس بأي أرض تموت má tiẹ̀ lọ bẹ̀ yẹn má lọ bẹ̀ وما yẹn. تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس ماذا تكسب غدا. ayé táwa yìí ẹ̀jẹ̀ tọrọ ń bẹ̀. kádàrá burú ọlọ́mọdé ó kò lè wà lórí ẹ sàmì ẹ̀ dáadáa ẹni ọba yẹn máa ń rò lọ bí tí mo wí yẹn rò dáadáa kádàrá burú ọlọ́mọdé ó kò lè wà lórí. Àmín. nígbà aláàfẹ́ gbọ́ lónìí ni kí ni àtúbọ̀tán ọ̀rọ̀ òbó ọjà àfà ọ̀mọ̀túwọ̀tán rẹ̀ bó ojúlówó ọ̀mọ̀túwọ̀tán rẹ̀ àtúbọ̀tán àlìkí àmàlà ń sọ gbogbo alámọ̀tú dúnìyà fil àkhírà wà alámọ̀tú àkhírà fi dúnìyà. Ànábì sì ní qawlullahi fi afwahin nas gbogbo bọ́ọ̀rọ̀ ẹ̀ ló ṣe jẹ́ ẹnu ọmọ ànábì Ádámù láti bọ̀ lágbàdo olórí ìburú ni olórí ìburú ni tí bá ń gun mọ́tò mọ́tò tó kọ́lé mọ́lẹ́ kó tó kú ló torí ìburú kò sọ́gbọ́n tó lè dá. Ọlọ́run jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí ọlọ́run jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí ọlọ́run àtúbọ̀tán mi nílé dúníyà jẹ́ ó dára jù òwúrọ̀ lọ́ra sí ọlọ́run. káwá fi ọwọ́ ara wa ṣiṣẹ́ rẹ̀ káwá bẹ lọ́hùn lé iṣẹ́ rẹ̀ tá a bá ṣe lórí ìyún òní lànà. قال موسى لقومه Ànábì Mùsá báwo èèyàn rẹ̀ sọ̀rọ̀. استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين والعاقبة للمتقين بالله Ayé ẹgbẹ́ tọ́lọ́run ẹgbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́run ní kẹ́ ẹgbẹ́kẹ̀lé. استعين لله Gbogbo ilẹ̀ ọlọ́run ló ní ilẹ̀ kòkó ilẹ̀ òbí lọ́n sáwọn ẹnìkan kan ọlọ́run ló ní nǹkan. إن الأرض Àwọn òmùgọ̀ kan ní ẹwà gbélé bàbá àwọn ẹni bàbá ayé mo ló ti gbélé mo ní ti gbélé bọ̀. إن الأرض لله Ebi lè ń bẹ lọ́nà àlẹ́ Haúsá ti ń bẹ nù pápá lọ kán ikọ́ wa lọ bu iye tó bá wù ọ́ ń bẹ̀. إن الأرض Ètò òbí máa wá jà sí kan tí ń bẹ lágbo ilé tó máa wá halẹ̀ máa wọ èèyàn pé ẹni ọba dórí ilẹ̀ yóò kú ni à. Ṣé nǹkan rẹ̀ wá lòún ṣe? Ilẹ̀ ń bẹ lọ́nà àlẹ́ Haúsá wá rè é mú iye máìlì tó bá wù ọ́. Ẹnìkan kò ní bí ọ́ lè ìnàlá àrídọ́lọ́lá ọlọ́run ló ní ilẹ̀. الأرض لله Ọlọ́run ló ní ilẹ̀ rẹ̀. يورثها من يشاء Ẹni ọba sì wọ́n lóhun ní ìdókòwò ẹ̀ fún. عباده Allahu Akbar kabira. والعاقبة للمتقين Ibi ẹ̀dọ́ parí ọ̀rọ̀ sí kọ́ jẹ́ bí ìpáyà ọlọ́run lọ́jọ́ àná. لا تزغ قلوبنا بعد إذ هديتنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك
إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رجعت إليك زي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ẹjẹ́ máa wí ojoojúmọ́ mọ̀ ń gba àwọn ojoojúmọ́ ọ̀kan ìmáàmù ní ní ọ̀kan èmi la pè wọ́n mọ́sálásí wa ọ̀kan mọ́sálásí mọ̀ ọ́ máa ń fọ̀ ọ́nù ojoojúmọ́ kọ̀ọ̀kan lọ́hùn iye bí a máa gbé àkódà ẹni mọ̀ ọ́n lọ mọ́kà lọ́dọọdún bí èèyàn mẹ́wàá ni kọ̀ọ̀kan lọ́hùn àti kọ̀ọ̀kan ọ̀kan. Ìgbà lè dúró lórí ẹ̀ta lè máa ṣe lẹ́dùn àárọ̀ bẹ̀rẹ̀. Láàtú sí ìkùnú bẹ̀rẹ̀. Bàdé ìsáde ìtànà wà á bí lọ́nà mi lọ́dún kàrámẹ́ta ìlàkà àtàlọ́. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. èmi ni ìyá ìdíni èmi ni bàbá ìdíni èmi ni lè máa ń àfáàní ló kí ọba bàbá bí a wù àwọn onímọ̀ bọ́lá ń bá fẹ́ rè é pa sínú ṣọ́ọ̀ṣì yóò rè é pa á bẹ̀. kí ló ń kọ́ pẹ̀lú èyí kò ká òun lọ́la túbọ̀ tọ́lọ́dọ̀ òun nìkan ni èyí tá a bá ń ṣe ṣiṣẹ́ rẹ̀ hùwà rẹ̀ rìnrìn rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kátó lè mọ èèyàn ní mùsùlùmí òdodo àbẹ́ni tó ní ìmáànì tó gbọ́ lọ́ngbọ́ bí àwọn anábì wa Muhammad ó ní ìnámàlì ìmáànù qawlun. إنما الإيمان قول ونية. الله أكبر. إنما الإيمان قول ونية وفعل على قول رسول محمد. أنا كوي يومبان محمد. أنا بني إيماني. إنما الإيمان عالي كم بسا بلوري. إنما الإيمان قول ونية. Àkọ́kọ́ ní gbólóhùn ẹnu rẹ̀ á bá ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run pàdé. قول Ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run àyè máa sọ̀sọ́kúsọ àyè sọ̀sọ́kúsọ kọ́ ọmọ sọ̀sọ́kúsọ nítorí pé wọ́n fi ọ̀sọ̀ gá ọmọ pàṣẹ tí ọ̀gá. Nínú gbólóhùn rẹ̀ á kọ́kọ́ mọ̀ pé Mùsùlùmí ni ọ́ bọ́ ọba fẹ́ sọ̀rọ̀. قول ونية. Àníyàn rẹ sí gbogbo èèyàn àti síwọ́ fúnra ara rẹ alára á sì rí pé á rí kó ìgbàgbọ́ òdodo ni ó. Àníyàn tó o bá ní ẹlòmí àníyàn rẹ tó bá ń wọ ọ báyìí bí kó kú láyé mi. Tẹ̀sùn báyìí ó sì gùn ìyàwó iwájú ní ọmọdé kò sí mọ́sálásí wọ́n lè fi jẹ balógun àdínì. balógun àdínì. إنما الإيمان قول ونية. Lọ́ọ̀lù gbọ́dọ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí wọ́n jáde
jáde lẹ́nu rẹ láàfin mọ̀ pé mùmínì ní òdodo ni ọ́. ونية àníyàn rẹ sí gbogbo èèyàn á sì bá pàdé bẹ̀. وفعل على قول رسول محمد Allahu Akbar. وفعل على قول رسول محمد. Iṣẹ́ ọwọ́ rẹ tá a sì máa bá pẹ̀lú rẹ ọgbọ́dọ̀ jẹ́ ti mùmínì ní òdodo. Iṣẹ́ tá a máa ká mọ́ ọ lọ́wọ́. Má gbàgbẹ́yìn bẹ́bọ jẹ́. Ọ̀rọ̀ tí a sọ mítìn tí a nílẹ̀ ẹja fọ̀rọ̀ ipa má báyìí mọ́jì ọjọ́ kó ló tú ta. Má tú àṣírí, má tú ọmọnìkejì rẹ, má tú. Wọ́n sì dáyẹ̀ yí ọmọnìkejì rẹ lẹ̀. Àwẹ̀ láǹgbà lọ́wọ́ gbogbo tó lè sáré bá àwẹ̀ jẹ́. Tí ò ní jẹ́ yìí ó ní ládàá rẹ̀. Kọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn, máa búyàn, máa ṣe yẹ̀yẹ́, máa yín mú, máa tẹ̀ èèyàn mọ́lẹ̀. Ẹni tí ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ ìwọ náà lọ́kọ̀ wọn sábúlámà sí sálámà rẹ̀ kàn. Wọ́n ti sálámà sí olórí burúkú rẹ̀ nígbà wọn. Allahu Akbar. إذا لم تخشى عاقبة الليالي ولم تستحي فاصنع ما تشاء ولم تستحي فاصنع ما تشاء. Ẹ dákun ẹgbẹ́ ọkọ̀ náà tóbi yẹn mọ́. Bá a bá wo dáadáa, tá a bá wo dáadáa, ibi tí ń jẹ́ ìmáànì nù. Ọ̀rọ̀ àrùn àtúbọ̀tán pé ibi báyìí lè dán parí ọ̀rọ̀ rẹ̀ sí. Àtìmọ̀pẹ́ ni ọba ṣe rere. Kí lọ́wọ́ fi sálẹ̀ san? Wọ́n gbọ́. Ẹni ọba ṣe والإحسان إلا الإحسان. ẹni ọba ṣe dáadáa á san lẹ́san dáadáa, ẹni ọba ṣe àìdá á san lẹ́san àìdá rẹ̀ náà. Bọ́lá ń ṣe gbé kalẹ̀ nìyẹn o. Mọ́ni àbílẹ̀ sọ́ọ́lá ọ̀fẹ́ni náà sí ibà mọ́ni àṣà fún àlẹ́ yá. Ó wá rí bẹ́ẹ̀ àgbà pé bẹ́ẹ̀ lọ́lọ́run wí. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. Ẹni ọba ṣiṣẹ́ irinṣẹ́ ìjàmbá àwọn oníkìlá fi sẹ́lẹ̀ san. من عمل صالحا فلنفسه Ẹni ọba ṣiṣẹ́ ìdáńgọ́kìlá fi sẹ́lẹ̀ san. ومن أساء فعليها Allah. وما ربك بظلام للعبيد وما ربك بظلام للعبيد. Ẹ dákun ẹgbẹ́ ọkọ̀ náà tóbi jàmbá. وما ربك بظلام للعبيد. ما ربك بسلام للحبيب. وما ربك بظلام للعبيد. الله. وما ربك بظلام للعبيد. Ọlọ́run lóhùn ò ní ṣàbòsí fẹ́ni kankan. Ẹ wá jẹ́ àjọ ìyẹ̀wò. Ọlọ́run a ti mọ̀ pé ẹni ọba ṣe dáadáa, Ọlọ́run san lẹ́san dáadáa. Ẹni ọba ṣe àìdá ń kọ́, Ọlọ́run san ní ẹ̀san àìdá rẹ̀ náà. Ẹ wá dàpọ̀ pé èèyàn bá ṣe àìdá bọ́ bá san lẹ́san rẹ̀. Sáàmù ni. الله. Àlemu. وما ربك Allah. بظلام للعبيد وما ربك للعبيد. Ọlọ́run mi ò ní jálábòsí fẹ́ni kankan nínú yín. Àlẹ́ ni ọba ṣe dáadáa. Ọlọ́run ọba déédéé àbí kìí sọ ní déédéé ni. Dá mi lóhùn. Ó fún ìyàwó lówó pọ̀ fọ́kọ. Ẹ̀rí déédéé. Àwọn ẹbí wa ń pe ọkọ pé o rí pé ìyàwó rẹ yìí
ṣé kò ti lu àsìkí rẹ ó ní àsìkí rárá ni débi yóò rí lò. ẹ̀rọ bá dédé àdídè sọ bá dédé ni ọfà gbúrò lówó ọfẹ ìgbọ́nlẹ̀ ọwọ́ anìkẹ́gbọ́n ọmọ àtẹ̀lé ẹgbọ́n ọba ìtẹ̀lé yọ ká gbogbo ibi ọ̀pá ẹ̀rọ bá dédé ó sì ní máa rọ̀ fún kẹ́bí sàlámì lẹ́làbì. wọ́n máa rọ̀ bùkà bizọlámi lẹ́làbì. ẹ jẹ́ ká jọ wo àrí náà dáadáa o. وكذلك جعلنا لكل قرية مترفيها ببعض ليقولوا هؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين. ẹ̀rí ọlọ́run báyìí àwọn ọmọ wa tí ẹ jáde iléèwé ń lò ní wọ́n ti di kíni wọ́n pè wọ́n di sínétọ̀ wọ́n di gbogbo ẹ̀ ìyọ̀nba wa fi mọ́tò kọjá láàrin gbogbo wọn ta ẹ ọba déédéé sì lọ́lọ́. ó ṣe déédéé àbí ó ṣe déédéé mo ní ọba déédéé ní sẹ́ẹ̀. Allahu ẹ̀rọ ọba onídéédé ọba onídéédé ọkọ òní kankan ìyàwó lọ́wọ́ ló lọ́ ní wá ọkọ rẹ̀ pé ọmọ rẹ̀ lọ rẹ̀ fi mọ́tò pọ́ máa ń sùkú àní bẹ́ẹ̀ bá ń tún bọ̀ aláàjì ẹ̀dá kan náà bínú bẹ́ẹ̀ ń bá bọ̀ tẹ́ ẹ bá gbé àwọn ọmọ tó ń sùkú níbi tí ẹ gbé mọ́tò kọjá yẹn wọ́n máa ń sábà lé àlùbọ́sà àti ọba déédéé yìí ni àbí ìjọba déédéé. وما ربك بظلام للعبيد وما ربك بظلام للعبيد. ọlọ́run lẹ́mi ọlọ́run mi ọ̀làbòsí ṣe fẹ́ nìkan kan àtúbọ̀tán ni ẹjẹ́ àdúró dè àtúbọ̀tán táwọn àdúró dè yìí àti ká ṣàdúrà. mo lọ Mákà mi gbogbo ájì ọdọọdún ni mo ń ṣe mo ń lọ umura mo ń rẹ̀yàn lọ Mákà mo ń yọ sàká ìyẹ̀rùnà fílà mi ọ̀dàgbà kankan níbi ọlọ́run ọba yóò ṣe fún òwò bí ọmọ ṣe. ọlọ́run àtúbọ̀tán mi sì jẹ́ ó dára àtúbọ̀tán mi sì jẹ́ ó dára bàbá jẹ́ ń gbà bàbá òkè ni mo wáyé fún àtúbọ̀tán mi sì jẹ́ ó dára. àtúbọ̀tán nìyẹn gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ akíba ẹnì kọ̀ọ̀kan wa mo lọ parí ẹ̀ sí òun nìkan ló ní mo dání ṣùgbọ́n a gbọ́dọ̀ gbàgbé Rabbana la tuzigh qulubana. بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. gbogbo ẹni ọba ṣiṣẹ́ ẹ̀rí àwọn ọ̀pọ̀ ẹ̀kọ́ bẹ̀sẹ̀ rẹ̀ ni gbogbo ẹni ọba ṣètò ọlọ́run àmọ̀ kọ́ yẹ kó kúkú rẹ̀ ni. wọ́n máa ń lù sí wájú àwọn ilẹ̀ láàyè. ọba ilẹ̀ tí ẹ̀ jẹ́ pé eléyìí ọlọ́run gbọ́dọ̀ kẹ́ ẹgbẹ̀rún èèyàn ló ń tó mọ́sálásí ṣe tó ẹwà àwọn tí ẹ máa tó mọ́sálásí ṣe yóò máa gbálẹ̀ yóò máa rọmi yóò máa ṣe gbogbo ẹ̀ yóò sì wá ní ẹ̀gẹ̀tì. ọmọ onílé lẹ́sìn rẹ̀ lọ́wọ́. Olúwa má fi mí dára àti ò dára bí ọlọ́run. Má fi mí dára àti ò dára bí ọlọ́run. Oríṣiríṣi ara lọ́wọ́ rẹ̀ ló wà. Má fi mí dára àti ò dára bí ọlọ́run. bàbá wo ni a dá Rabbana la tuzigh qulubana. ربنا لا تزغ قلوبنا Allah. بعد إذ
هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. mo jẹ́ lè máa ń mọ ẹjẹ́ àfa kò débẹ̀ wọ́n bá fẹ́ pa ọ́ sílé àwọn kiri yóò yọ pa ọ́ rẹ̀. ó lè fi tí ó fi kàn ọ́ pé kí wọ́n gbé babaláwo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ kìíní náà o. wọ́n ní wọ́n la ẹran láyà ni ọmọ wa mú ẹ̀jẹ̀ inú rẹ̀. ebi kò lè bá gbádùn náà ni ebi kò lè jẹ́ èèyàn padà ni yóò sì pa ọ́ rẹ̀. mo wá ra kíbà rẹ̀ wọ̀ àtúntò rẹ̀ bó lọ́wọ́ dà. ومن يسلم وجهه إلى الله فهو محسن. àwọn tí a ní submission gidi fún ọba tó dá wa kó submit ara rẹ̀ to the will of Allah eléyìí wọn làwọn ni wọ́n pera wọn lólùgbàgbọ́ òdodo kó o ti wá gbàgbọ́ náà tó ń di ọlọ́run ó pàdé tí wọ́n náà ló dé wọ̀ máa ṣe ni ọmọ wa fàdúrà tí àǹfààní ní kìnní kan ó ti aláwọn kan wá ní wò wọn láìdí ṣéwù làwọn ṣéwù ọwọ́ àpọ̀lọ́ kan ìrọ́ náà gbogbo ẹ o ìrọ́ náà ni àwọn ṣéwù wa ń bọ̀ làwọn èèyàn máa bọ́ bàtà bọ́ sọnù lẹ́sẹ̀ la èyí ti dé ẹ̀rù tí ẹ̀bà ọ́ ẹ̀rù ọ̀bà ọ́ ní ọlọ́run bá dé ọ mọ́lẹ̀ tọ́lọ̀ pé kẹfìrí kan pé kọ́ wá wù ọ́ ọ àgbà wọn àgbà ṣáì bàbá tẹ̀lé ìṣẹ́wù náà bọ́ọ̀lù àwọn àṣẹjọ́ náà bàbá tẹ̀lé ìṣẹ́wù náà ni ọmọ bàbá sọ pé kẹ́ ẹ̀ mà pé dọ́sí ń ṣe ṣéwù rẹ̀ kò júbà ayé ọ̀rọ̀ rẹ̀ wá tàbí ọ̀tà. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وكيف يعيش العيش من هو عالم. كيف bọ́ọ̀lù fẹ́ lu ayé. وكيف يعيش العيش من هو عالم. ẹni ọjọ́ níbi bàbá òní ọ̀sẹ̀ lu ayé bọ́ ló fẹ́ mórí bọ́m̀bẹ̀. بأن إله الخالق لا بد سائله. الخالق لا بد. àwọn èèyàn sáré tẹ̀lé ọlẹ́yìn wọ́n sáré tẹ̀lé ọlẹ́yìn pé àwọn tí ń wà ní àwọn tí ọyẹ kẹrù ọgbà ọ nǹkan àlẹ́ yìí wọ́n lọ́la. وكيف tọ́lẹ̀ ẹni ọgbẹ́kẹ̀lé yìí a máa disappoint èèyàn. وكيف يعيش ẹni ọgbẹ́kẹ̀lé ọba tó dá wa yìí disappoint ẹ̀dá. من هو lẹ́ni ọba trọ́ọ̀sì èmi ọlọ́run pé bákan ni wọ́n ti wèrè èèyàn ní trọ́ọ̀sì ọlọ́run pé bákan. Bàbá. آمنوا بمكر الله بالله جائل. àìmọ̀kẹ́ni ẹlòmí àlùmọ̀kọ́ jẹ́ ìyọ́rọ̀ ọmọ tí ó sì kí ó sì. آمنوا بمكر الله بالله جاهل. Wọ́n jẹ́ kó lè sọ ọ́ dolo sí pátápátá tó ní mọ̀nà mọ́sálásí mọ́. وخائف بمكر الله بالله عارف. وخائف بمكر الله بالله عارف. ولا إلا من الله جائل. ولا خائف إلا من الله عارف. wọ́n ò ní kékeré ọmọ kírọ́ọ̀sì ọlọ́mọ. ولا إلا من الله جاهل. ọlọ́ọ̀lẹ́ ẹni ó tẹ́ńbẹ́lú jù ẹni ó yálà ìmọ̀kan jù tó jẹ́ fìyí kéèsì ní kápẹ́ tó ti wá tó ní disease sí lára lẹ́ni tó trọ́ọ̀sì ọlọ́run pé báyìí ọlọ́run ó sì. إلا من الله جاهل. ìwà rẹ̀ bọ́ bá wù bọ́ bá pọ̀ mọ̀ sọ́ọ́rẹ́ sẹ́rẹ̀ ńlọ
ولا خائف إلا من الله عارف ولا خائف إلا من الله عارف. ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tó kọjá yìí mo lọ sí Kirikiri lẹ́kọ̀ọ́. a lọ ṣe wáàsí mi. mo fẹ́ lọ ṣe wáàsí fún wọn mo fẹ́ rí àwọn tó wà níbẹ̀ ọwọ́ á débẹ̀ wọ́n sì ní máa trọ́ọ̀sì ọlọ́run ẹgbẹ́ báàkì àdáyé àdáńtọ́ òwe wà là ń tún mọ́sálásí ṣe àmì mẹ́mbà lọ kẹ̀ǹsáró di àwa ní àwọn ìwọ. wàlá ìlà mìnàlá ìjàhìlọ. ìwọ tó lọ trọ́ọ̀sì ọlọ́run aláìmọ̀kan ló jẹ́. wàlá káìfọ́. ولا خائف إلا من الله عارف ولا خائف إلا من الله عارف. àtìmọ̀fẹ́ni tó ń kírun tó ń gbà wẹ̀ tó ń yọ sàká tó ń hùwà rẹ̀ tó ń ṣe gbẹ̀ ọmọ abọ́lé àpè tó bá kú láyé ọmọ kéde bàbá abáyé náà ń gbọ́sẹ̀ kí láti bọ́lá. wọ́n ma ní wọ́n ma mo dé Kirikiri nígbà náà wọ́n rí gbogbo àwọn onínú orí àwọn èèyàn rí àwọn aláàánú wọ́n wá dé wọn mọ́lẹ̀ pẹ̀. bẹ́ẹ̀ yọba wa sọ ti àánú mo ṣe ọlọ́lọ́ náà ni òṣèbá àwọn mú ọ ní òṣèbá àwọn tó mú ọ débi wọn mú ọ àwọn kọ́ ẹni ọgọ́ọ̀sì ni ẹni tó ọwọ́ gbẹ́kẹ̀léwu náà níbi ọjà òsì nìyí. àtúbọ̀tán nìyẹn àfikà máa bẹ̀rù bàrà ládùn níbi kúrú bàná. bọ́dà àṣàdé ìtànà wàhábùlànà míládùn kàmàtà ìnáka àǹdàlẹ̀wà. amadeni o wàláyé amadeni. ẹnìkan sọ̀rọ̀ ń dọ́kọ̀ ó ní àwọn àfáà ọlọ́wọ́ta ẹgbẹ́ àfáà ó ní nta gbẹ́mì àwọn aláìmọ̀kan wọn mọ̀ wá wọ́n ni nta gbẹ́mì wọn ò mọ́ ni wọ́n á jẹ́ sọ̀rọ̀ tó sọ tó mọ́ ní kílómì nítorí ọba mi kò sọ kílómì kí ni ìgbẹ́kẹ̀lé rẹ mo ní wàláhì tàláhì bíláhì ìlà ìláhùwà tàgbà ọlọ́run bá dé nísìnyí ọ̀ sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ máa sọ fún mi kankan bá ṣe ọlọ́run bá dé wọ́n sọ kò ní dọ́kejì lọ àti ọlọ́run dé ọ̀pọ̀ ìwọ sọ̀kọ́ alájẹ ti wí bẹ́ẹ̀ mu mo fò wẹ́nu ni ibi gbangba láti jọ sọ. ọlọ́run ibi tí ó rọ̀ mí lọ́rùn ni ó bá yọ sí mi. ibi tí ó rọ̀ mí lọ́rùn ni ó bá yọ sí mi. má yọ sí mi lọ́nà tí ó dá ọ̀làwùtà nábì. ibi tí ó rọ̀ mí lọ́rùn ni ó bá yọ sí mi. ọba tí ò sí kò sí gbé báyìí ni ó ṣe. ẹgbẹ́ ṣe báyìí ìwà rẹ ni bára yẹn lọ Mákà ẹ̀rọ yẹn lọ Umura ọmọ àṣàdúrà ní ojú bẹ́ẹ̀ ní akẹ́kọ̀ọ́ láti nítorí wọn ṣe ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò bá bẹ̀ ń lọ bọ́ bá ṣe tẹ́jú ó ṣe kò tiẹ̀ wo Kùránì rẹ̀ tó gbé kò ní wo bọ́ ọ̀rọ̀ yẹn lọ Mákà ó lè dá ogún lẹ̀ kó báwọn ẹlẹ́bọ ni wọ́n máa wá sọ báwọn lè kú ìdè àwọn ẹlẹ́bọ àti máa sọ fún wọn ní ẹsẹ̀ ẹ̀yìn náà ẹ̀ fi tàwọn ayé ṣe ọ̀ lẹ́nu ọ̀rọ̀ mọ́. má fọ́ mi lójú dá mi yòókù láwùtà nábì ibi tí ó rọ̀ mí lọ́rùn ni ó bá yọ. máa bá wọ ntí ń dàtúbọ̀ tán á bẹ̀ náà lé lórí mi ọlọ́run ti yàn wá bí a ti sẹ́ rí ká wùwà rí ká rìnrìn rí ká sọ̀rọ̀ rí ká tó àlámàrí dáadáa láàrin àwa pẹ̀lú àwọn tọ́lọ̀ tó dáwà pẹ̀lú wọn káwá gbé òkú lẹ̀ fọlọ́ àtúbọ̀tán òun lónìí olóòrùn tí ó gbé sí
olùlọ́mọ bíi tí ó gbé sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹtún bá mi gbogbo ànábì lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam ẹtún bá mi yòǹgbọ́ ànábì lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam ẹtún gbọ́ lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam. ànábì lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ò ti máa wà yóò máa ṣiṣẹ́ rẹ̀ gbọ́ngbọ́ ọjọ́ pé kádàrá ọmọ náà kádàrá lé lórí bọ́ bá kù díẹ̀ kò ní kù ju ìwọ̀n gbogbo ọ̀pọ̀lọ tí ó kù tí ó lò láyé á sì gbèsè iná lé lọ́wọ́ yóò sì máa ṣe bẹ́ẹ̀ náà yà á pa sí. ẹnìkan sì ń bẹ̀rẹ̀ yóò máa fi ń ṣe ẹ̀yẹ́ ni lọ mọ́sálásí lójúmọ́ bọ́ bá sì kù dẹ̀lẹ̀ tí ó kù àní ìmọ̀ ìní aláwọ̀ kúbárù kẹ́ ń ṣe mọ́sálásí mo tiẹ̀ ní wá darapọ̀ mọ́ yín ìtọ́ra àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bẹ́ ìmọ̀ bá fẹ́ bàbá wàlá yẹn máa bọ̀ ẹ máa bọ̀ irú yín gan la ń fẹ́ ìmáàmù ó sì wẹ́ ó lè má tí ìmọ̀ fáti àjálẹ̀ ọlọ́run ó sì pèsè àìkè ara wọn láti wọ̀ tán rẹ nu ìwọ tó ti wá ń kí ń dán wọ́n ti bí ọ pátá àṣìlọ́wọ̀n ọ̀gbá òun ò ní kí jọjọ́ mélòó kan lọ yọ bàbá àìkè ara kò tí ẹ̀ kí ìmọ̀ fáti àgbélẹ̀ ọlọ́run àṣìlọ́wọ̀n tẹ́wọ́ gbà á kíbà nìyí. Ọ̀sẹ̀ni ó yé nù wá. À ń kà mọ̀ gáyà bọ̀. Ìyàwó parí ọ̀rọ̀ sí òye wa. À ń kà mọ̀ gáyà bọ̀. Ibi tá a fẹ́ dé síwájú ọlọ́run ọba òye wa. À ń kà mọ̀ gáyà bọ̀. Wà máa ń láì dàda kùsìrí yàkàfọ̀ mìnàlì màkìrì. Wà máa ń láì dàda kùsìrí yàkàfọ̀ mìnàlì màkìrì. Lọ́mọ́sà síjú àánú wa. Lọ́mọ́sà síjú àánú wa. Kádàrá burú méjì ó kò lé wa lórí. Láti wa Muhammad àti mọ̀gbẹ́ni ọba iṣẹ́ rẹ̀ ẹ̀san rẹ̀ ní ọgbà gbogbo ọ̀sẹ̀ tá a bá ṣe tó jẹ́ dáadáa mọ́sà san wá lẹ́san rẹ̀. Àmín. Èyí tó bá jáburú ìwọ ọlọ́run onílé èèyàn bá ń ṣe é lákọ̀ọ́kọ́ àwọn màláíkà ó sọ fún apá ìgbọ́dọ̀ kọ́ o. Wọ́n bá tún ṣe kejì láì dá ẹ gbọ́dọ̀ kọ́ o. Wọ́n bá ṣe lẹ́ẹ̀kẹta ẹ gbọ́dọ̀ kọ́ o. Ó dìbò wọ́n bá ṣe débi mẹ́wàá kó o tó pé kí màláíkà ọkọ̀ lẹ̀ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá ń ṣe dáadáa lọ́wọ́ bá ti ṣe yóò kan ìwọ ọlọ́run ó pàṣẹ fún màláíkà pé kọ́ nígbà mẹ́wàá. Ìwọ tó wá fẹ́ràn wa tó bẹ́ẹ̀ kádàrá mú méjì ó kò ní wa lórí. Àmín. Ẹ sàmì dáadáa kan. Ìnáàbí tẹ̀síkìrẹ̀ tún. Yasale. Bàbá ń ṣá àtàkàdà ìlà rọ̀bì sẹ̀bìlà. Lọ́run yóò dára jù wúrọ̀ lọ́ra bí ọlọ́run. Yóò dára jù wúrọ̀ lọ́ra bí ọlọ́run. Àtúbọ̀tán mi nílé dúníyà yóò dára jù wúrọ̀ lọ́ra bí ọlọ́run. Yóò dára jù wúrọ̀ lọ́ra bí ọlọ́run. Yóò dára jù wúrọ̀ lọ́ra bí ọlọ́run. Àtúbọ̀tán mi nílé dúníyà.